Ẹ̀yin ará mi ẹ bá mi ká lọ, Àṣírí Ọjọ́ Ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ooru inú gbígbóná. Ẹni tí inú rẹ̀ bá ń gbóná kò dáa. Kò dáa kí inú obìnrin máa gbóná rárá. Eléyìí lè fa ìṣòro fún àìrọ́mọbí lóníranran. Tí inú obìnrin bá ti ń gbóná yóò máa dá nǹkan oríṣiríṣi sóbìnrin lára. Tí ó máa dá nǹkan oríṣiríṣi sóbìnrin lára. Kódà tọkọ rẹ̀ bá súnmọ́, àtọ̀ yẹn ò ní ṣiṣẹ́ dáadáa. Yóò sáré dissolve àtọ̀ yẹn ni. Yóò sáré sọ àtọ̀ yẹn domi. Kódà wọ́n jẹ́ ó yé wa pé àtọ̀ yẹn ò ní ráyè sùn nínú ilé ọmọ. Nítorí yẹ kó penetrate nínú ilé ọmọ kò ní penetrate ẹ̀. Iṣẹ́ yìí tá a bá lè lò ó dáa púpọ̀ gan-an. Dákun bá mi share rẹ̀, Àṣírí Ọjọ́ Ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Ẹ bá follow page wa, ẹ bá wa share rẹ̀. Ẹ bá follow page wa, ẹ bá share rẹ̀ sẹ́lòmíràn. The more you share, the more you gain. The more you share, the more you gain. The more you share, the more you gain. Ẹ dákun, ẹ̀yin tẹ́ ẹ bá ń wo fídíò wa, ẹ máa wò tí ò bá yé yín lákọ̀ọ́kọ́, tí ò yé yín lẹ́ẹ̀kejì, ẹ wò dáadáa. A máa ń ṣàlàyé ọ̀rọ̀ pé níbẹ̀ ni. Torí ẹlòmíì yóò sáà tó máa béèrè pé ẹlòmíì ò tún bẹ̀rẹ̀ máa sọ wípé ká tó máa ṣàlàyé fún mi láti bẹ̀rẹ̀. Ẹ̀ẹ́dẹ̀ tó máa béèrè, ẹ dákun ẹ tún ṣàlàyé, ẹ máa ṣàlàyé fún mi, ẹ máa ṣàlàyé fún mi. Ẹ jẹ́ á wò dáadáa. Kò sí èyí tá a dínkù ńbẹ̀, kò sí èyí tá a sọ pé kò sì jẹ́ nìyẹn. Fún inú gbígbóná, ẹni tí inú rẹ̀ bá ń gbóná, àbí ẹni tí ara rẹ̀ ń gbóná, àbí ẹni tí inú gbígbóná ń dà láàmú. Ẹni kọ́ lọ bá mi wá ewé kan tí à ń pè ní ewé àìlù. Ewé àìlù. Tẹ́ bá ti rí ewé àìlù yìí, ẹ lọ bá mi wá egbòogi máńgò. Egbòogi máńgòrò tẹ́ máa mú náà ni o. Sọ fún ọ pé kerosene mango àbí sẹ̀rí mango. Egbòogi máńgò, ẹni mango. Egbòogi máńgò. Ẹ bá mi wá ewé àìlù. Ẹ bá mi wá egbòogi máńgò. Ẹ̀yin o. Tẹ́ bá ti wá méjèèjì yìí, ẹ wá sè é. Ẹ wá lọ wá ìgbín. À ń pè ìgbín kan ní ìgbín ìlákọ̀, ìgbín bẹ̀bẹ̀rẹ́. Ẹ lọ bá mi wá ìgbín ìlákọ̀. Ẹ bá mi wá ìgbín ìlákọ̀. Ẹ sọ sínú àárín ewé yìí. Ẹ wá fi sè pẹ̀lú ẹ̀ dáadáa. Ẹ sè dáadáa fún bí wákàtí kan. Tó bá ti jiná, ẹ yọ ìgbín yìí. Kẹ́ni ni tó fẹ́ máa lo àgbo nì kó jẹ ìgbín yìí. Kó yọ ìdọ̀tí rẹ̀ dànù, kó jẹ́ bẹ́ẹ̀, kó jẹ́ bó ṣe yà náà, kó fọ kíní ibẹ̀ nù, kó fi álọ́ọ̀mù fọ gbogbo ìdọ̀tí ibẹ̀ nù, kó wá jẹ. Ẹ̀yin o, kó jẹ́ bẹ́ẹ̀ náà, kò sí aburú kankan, kó jẹ́ bẹ́ẹ̀. Tó bá ti wá jẹ́, ṣé wá rí àgbo nì, kó wá yọ àgbo nì, kó dà sínú bí 5 litres. Ẹ wá bá mi wá káfúrà pẹlẹbẹ. Kó bá mi wá bí 3 àbí 4 sí. Ẹ̀yin o, kó bá mi wá káfúrà pẹlẹbẹ bí 3 àbí 4 sí. Kó ń tàn wá máa mu kọ́ọ̀pù kan láàárọ̀, kó máa mu kọ́ọ̀pù kan lálẹ́. Fún ẹni tí inú rẹ̀ bá ń gbóná. Nọ́mbà mi ò yí padà 07033449598 +234 70 33 44 95 98. The more you share, the more you gain. Ẹni tí inú rẹ̀ bá ń gbóná, ẹni tí inú gbígbóná ń dà láàmú, àbí ooru inú, òní o. Ẹ bá mi share rẹ̀.